Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. A kí gbogbo ẹ̀yin subscribers wa ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere. Mo kí bàbá wa Onírìṣà ọba kábíyèsí Adéyẹyè Ògúnwùsì. Mo wólẹ̀ forí adé kábíyèsí. Mo dẹ̀ kí Queen Naomi Ṣílẹ̀kùnọlá Ògúnwùsì. Mo kí yín nítorí pé every time ni mo máa ń post video àti gist yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín ní iléeṣẹ́ Mashola Gist TV. Adúpẹ́, 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 adúpẹ́ lọ́wọ́ yín. From the bottom of our hearts, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan ni. Ẹ kú àdúrótì. Gbogbo ẹ̀yin èèyàn lé. Èyí tá a tún gbọ́ lẹ́ni ó tún yà wá lẹ́nu o. Ó tún jẹ́ nǹkan tó jẹ́ pé ó kà wá láyà nígbà tá a tún gbọ́ nǹkan tí wọ́n gbé wá sí orí afẹ́fẹ́ pé kí a bá wọn tẹ̀ fún ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ pé kẹ́ gba àwọn oníyànjú. Nǹkan tí a gbọ́, arábìnrin kan náà ni wọ́n mú ọ̀rọ̀ yìí wá. Wọ́n ní àtìgbà táwọn ti fẹ́ ọkọ àwọn, wọ́n ní lúlù ló ń lu àwọn o. Ṣé ẹ mọ̀ pé inú mi dùn bí arábìnrin ṣe jáde síta. Nǹkan tínú mi dẹ̀ fi dùn ni pé ilé ayé yìí ó gbẹgẹ́. Tí arákùnrin yìí tí ó bá lọ pa ìyàwó ẹ̀ sí inú ilé ńkọ́, torí wọ́n ní kò sí ìgbà táwọn ò kí ń lọ sí hospital. Wọ́n ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni àwọn máa ń lọ sí hospital nígbà tí ọkùnrin tó bá lu àwọn ní àlùkìtàn. Wọ́n ní ìgbà míì wọ́n ní ẹ̀jẹ̀ máa ń dà lára àwọn ni. Arábìnrin yìí sọ fún mi pé èyí tó lu àwọn last yìí, wọ́n ní ọ̀sẹ̀ kan làwọn lò ní hospital. Wọ́n ní gbogbo ojú àwọn ló bó. Wọ́n ní ìgbà tí màmá àwọn tó wá sí inú ilé àwọn, wọ́n ní màmá àwọn àti ọkọ àwọn wọ́n ń lura wọn ni. Wọ́n ní tí màmá àwọn lọ ń da àbàrà bò níbi tó jókòó sí, nítorí pé ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún màmá àwọn pé báwo ni ọkọ ọmọ àwọn ṣe máa lu ọmọ àwọn báyìí. Wọ́n dẹ̀ ní pé wọ́n fẹ́ àwọn fún ọkùnrin ní ṣùlọ́kà ni. Wọ́n láwọn ṣe ìyàwó. Wọ́n ní ìyàwó àwọn gan, wọ́n ní ó dùn ó lárinrin. Ẹ̀yin èèyàn lé, a ní láti gba arábìnrin yìí nímọ̀ràn lórí ọ̀rọ̀. A lè má ṣe live video, ṣùgbọ́n a ní láti gbà wọ́n nímọ̀ràn pé kí ni kán ṣe pẹ̀lú ọ̀rọ̀ arákùnrin. Wọ́n ní kò kí ń fowó ọbẹ̀ sílẹ̀. Wọ́n ló ń ṣiṣẹ́ o. Wọ́n ní ṣùgbọ́n obìnrin ló máa ń kó kiri. Wọ́n ní àwọn ọmọ àwọn, wọ́n láwọn làwọn ń tọ́jú àwọn ọmọ àwọn. Wọ́n lọ́mọ 3 làwọn bí fún. Wọ́n ní àwọn ọmọ àwọn, wọ́n ní kò ní fún wọn lówó school torí Ọlọ́run ó bless arákùnrin. Wọ́n ní owó wà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n obìnrin ló máa ń kówó ẹ̀ fún níta. Wọ́n ní tí àwọn bá béèrè owó school lọ́wọ́ ẹ̀, wọ́n ní kò ní fáwọn lówó school. Wọ́n láwọn girlfriend ẹ̀ ló ń kówó fún. Ṣé rí educative tá à ń ṣe, a fi ń gbára wa ní ìmọ̀ràn àti ìyànjú ni o. Ṣé mọ̀ pé kò sí relationship tó perfect láyé. Gbogbo relationship kò sí ètò perfect. Gbogbo wa a kàn gbàdúrà sọ́lọ́run ni kọ́lọ́run jẹ́ kí a lè pẹ́ ní ilé ọkọ. Tí arábìnrin ló délẹ̀ yìí, tí a bá advice ẹ̀, báwo la ṣe fẹ́ kí ó move on pẹ̀lú life ẹ̀? Ẹ jẹ́ kí n sọ fún yín, advice tí ẹbí tán lè fún obìnrin yìí ó yàtọ̀ sí èyí tí àwa máa fún. Ṣé ẹ mọ̀ pé àwọn ò kí ń bá arábìnrin yìí gbélé, àwọn family ẹ̀ ló ń bá gbélé, àbí? Advice táwa máa fún ó máa yàtọ̀ sí èyí tí àwọn family ẹ̀ máa fún. Ṣé ẹ mọ̀ pé àwọn family lè sọ fún yín pé máa forí tì í, kò sí nǹkan kan, Ọlọ́run á dúró tì ẹ́, Ọlọ́run á bẹ tọ́jú ọmọ ẹ tí tóbìnrin fi máa kú. Advice tó máa fún ni. Ẹ̀yin èèyàn lé, títí tóbìnrin fi máa kú, advice tó máa fún ni. A ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n ti kú nítorí irú àwọn advice báyìí, tó jẹ́ pé ọkùnrin yẹn eventually ó lù wọ́n pa sí inú ilé ni. Ìwọ tó bá wà
ní inú abusive marriage báyìí tètè jáde síta kó polongo ara ẹ̀ kó tètè pariwo síta pé ẹjọ́ ẹ gbà mí ọkọ mi ti fẹ́ pa mí o. Ọkùnrin tó bá ń lu obìnrin olórí burúkú ọkùnrin ni. Ọkùnrin tó bá ń lu obìnrin olórí burúkú ọkùnrin ni. Kí mo tún sọ, mo tún sọ lẹ́ẹ̀kan sí i. Ọkùnrin tó bá ń fi ìyà jẹ obìnrin tó ń lu obìnrin bí ẹran olórí burúkú ọkùnrin ni. Má wàá jẹ́ kí ọkọ kó pa ẹ́, tètè pariwo síta kó ké fún aráyé gbọ́ pé ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́, ọkùnrin ti fẹ́ pa mí, ó ti fẹ́ pa mí sínú ilé. Ẹ̀yin èèyàn lé, obìnrin yìí ní kò sí nǹkan tí ọkọ òun ṣe fún òun rí látìgbà tó ń ti fẹ́. Ó ní owó òun máa ń mú lọ́wọ́ ara òun ni láti fi sanwó school, láti fi ra oúnjẹ sílé. Ẹjọ́ nítorí Ọlọ́run, kí ló wá lọ́kọ fún gbà yẹn o? Kí ló lọ́kọ fún gangan náà? Kò bá má ti lọ́kọ abẹ́ mọ̀. Ọlọ́run má jẹ́ ká fẹ́ ọkọ tó máa jẹ́ ọ̀tá wa. Irú ọkùnrin báyìí, èèyàn ò gbúdọ̀ fẹ́ irú ọkùnrin bá, ọkùnrin tó ń na èèyàn lálùkì. Ìgbà tí obìnrin sọ fún mi pé ọ̀sẹ̀ kan ló ń lò lọ́spítù ní last one tó lu òun yìí. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó bà mí nínú jẹ́. Mi ní parọ́ fún yín. Irú àwọn nǹkan báyìí ó máa ń dùn mí kí ọkùnrin kó kàn máa fi ìyà jẹ obìnrin. Èyí owó school ò san. Èyí owó ilé ò san. Kò sí nǹkan kan tó ń ṣe fáwọn ọmọ. The only thing tó ń ṣe ni pé kó gbóbìnrin kó dẹ̀ lọ náwó fóbìnrin níta. Ó ń ṣe nǹkan kan fáwọn ọmọ ẹ̀, ò tọ́jú àwọn ọmọ ẹ̀. Ókè, kí wá ní kókó pé obìnrin yìí ní ọkọ? Ẹ̀yin èèyàn lé, kí ni kókó pé obìnrin yìí má rí? Téèyàn ò bá ní ọkọ, èèyàn má lálàáfíà. Arábìnrin tẹ́ bá ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, advice tèmi máa fún yín ó lele díẹ̀ o, ṣùgbọ́n tó bá di ọjọ́ iwájú ẹ máa dúpẹ́ lọ́wọ́ mi ni. Tí ẹ bá feel pé ẹ̀mí ti fẹ́ tán, ṣé ẹ mọ̀ pé ìgbà míì tọkùnrin bá lùyàn ẹ máa rò nínú ọkàn yín pé ṣé ọkùnrin yìí ò ní pa mí báyìí. Ẹ tètè bá ẹsẹ̀ yìí, ẹ tètè bá sọ̀rọ̀. Advice ti tèmi nìyẹn. Ẹ tètè bá ẹsẹ̀ yín, ẹ tètè bá sọ̀rọ̀. Ẹ lọ gba ilé, kẹ́ kó àwọn ọmọ yín kẹ́ kúrò nínú ilé. Nítorí irú ọkùnrin báyìí ó lè pa yín o. Ọkùnrin tó ń lù yín lójoojúmọ́, tó jẹ́ pé tó bá ti dé láti ibi tó ti lọ ṣàgbèrè, ó máa mú yín ní àlùkìní. Arábìnrin sọ pé bó ṣe máa ń lu àwọn ní gbogbo ìgbà nìyẹn. Wọ́n ní kò sí ìgbà tí ò kí ń lu àwọn. Wọ́n ní ètò dẹ̀ máa lu àwọn láti àwọn wà lọ́spítù fún ọ̀sẹ̀ kan. Wọ́n ní in fact gan doctor sọ fún àwọn pé ṣé àwọn ò ní ẹbí ni. Ipe torí tó bá jẹ́ pé àwọn ní ẹbí àwọn wọn ò lè máa wò kí ọkọ àwọn kọ́kọ́ yẹn kó máa lu àwọn báyìí. Ipe ṣé wọn ò ní family ni. Ọ̀rọ̀ nìyẹn. Wọ́n ní ṣé wọn ò ní family ní pé kí ló dé tí ọkùnrin yìí lù wọ́n ní ẹni àtórí family doctor wọn ni. Wọ́n ní bruises ní gbogbo ara. Wọ́n ní gbogbo ara àwọn báyìí kìkìdá egbò ni. Wọ́n ní àwọn ọmọ àwọn máa sunkún nígbà tán bá rí bàbá wọn tó ń lu ìyá wọn ní àlùkì. Ẹ̀yin ará lé, ọ̀rọ̀ nìyẹn o. Èyí tá a tún mú wálé nìyẹn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ gba arábìnrin yìí nímọ̀ràn. Ẹ advice wọn lórí ọ̀rọ̀ yìí. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo wa o. A ní ọkọ tó máa jẹ́ ọ̀tá wa. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Máṣọ́lá ni orúkọ mi, kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ ní October 15. Èèyàn 5 la máa mú. Ẹ máa share, ẹ máa comment,
inú àwọn kọ́mẹ̀ntì yín láti máa mú àwọn tá a bá fẹ́ mú. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.